gbogbo olóòṣà tó ń sọ yẹn ẹ̀sìn ni is a religion and wọ́n wá mú religion yẹn wọ́n wá fẹ́ lù mọ́ àṣà tiwa wọ́n fẹ́ fi jẹ́ ká fi Yorùbá ká fi gbé ẹ̀sìn tiwọn ká fi gbé sókè and it's not possible because ẹ̀sìn yẹn it is not in tune with time and it's not going to work. Àwọn olóòṣà yẹn kọ́ ní sùúrù fúnra wọn is a religion it is kò ṣe àṣà wa kò ṣe ìṣe Yorùbá àṣà mi ní kí n wọ agbádá kí n sọ jálá kí n sọ Yorùbá ìṣe ní ẹ ṣe dé yìí kí lẹ ṣe ìdọ̀bálẹ̀ káàdìsí Yorùbá nìkan ní ìdọ̀bálẹ̀ gbogbo ayé tí mo gbé Yorùbá nìkan ló fi orúnkún méjèèjì ìgbìkì nílẹ̀ tí mo gbé ìṣe nìyẹn níbo ni ṣáwa nìkan là ń ṣòṣà ni tó fi jẹ́ pé òòṣà ni wọ́n á fi mọ Yorùbá ṣẹ́yìn nìkan ló lóòṣà ṣé Ìgbò yìí náà kò ní ṣòṣà so it's not part of our tradition and culture it is a what a religion so kàn yọ kúrò nínú fẹ́ sọ fáwọn Yorùbá pé àṣà wọn nìyẹn ìṣe ti Yorùbá nìyẹn ìṣẹ̀ṣe nìyẹn gbogbo kíní no it is àbámọ̀dá ìdí òòṣà yẹn ni wọ́n ti ń pa àwọn ọmọ wa ojoojúmọ́ là ń rí tó ń pa àwọn ọmọ nítorí òòṣà tó ń gé ọwọ́ náà fi ní àwọn babaláwo tó ń pààyàn káàkiri wọ́n fi ń ṣògùn owó káàkiri àwọn náà ní àwọn lè máa gbọ́n pé wọ́n ń ṣe ògùn owó àwọn babaláwo olóòṣà. If I become the president of this country one day, I will ban what is called sorcery. I ban sorcery, I ban witchcraft. You cannot practice it because it's backward. It's Britain in 1763, they banned it. You cannot tell people, come on, once you tarot card, they say, one ban and they catch you, you're going to jail. One practice sorcery àwọn babaláwo kankan no because wọ́n máa ń lo nǹkan èèyàn. àwọn Brazil kọ́ sá. Brazil wo ta ló fún Brazil ní nǹkan tó ní. àwọn ọ̀dọ́ wa ní. ìbáwọn ẹrú ni ìbáwọn ẹrú tó kó ń bíbá yìí àwọn ẹrú tààtà àwa láta wọn òyìnbó kọ́ ló àwọn aláta wọn ìlú yòókù ò ta ẹrú wọn ò ta lú wọn lẹ́rú India ò ta rẹ̀ lẹ́rú bá a ṣe ní Chinese gọ̀tò wọn ò kọ ẹrú mbẹ̀ ó ṣe já wa nìkan láì nífẹ̀ẹ́ látara wa lẹ́rú àwa ta àwọn ọmọ tààtà lẹ́rú nígbà tó ń lọ ohun mọ́ tí ó gbà wọn tó bá mọ bọ́n ṣe páàkì ẹrú èyí tó bá sick inú wọn wọ́n máa sọ sí tó bá sick díẹ̀ báyìí wọ́n máa ní because sickness yẹn máa ran gbogbo wọn yòókù wọ́n máa mú wọ́n á jù sómi straight ó kú nìyẹn inú agbami ni o tí àwọn ọba commit atrocities tí àwọn ọba àti ìjòyè àtàwọn leaders tó ń commit nígbà yẹn ó serious bóyá àwọn ọlọ́run á fi dáríjì àfi ká máa bẹ̀bẹ̀ fún dáríjì ẹ̀ṣẹ̀. tó bá jẹ́ kì í ṣe pé èèyàn ń sọ ohun tó ń ṣe tí ò no tí àìsàn bá ń ṣe ẹ́ tó ò bá sọ jáde àìsàn yìí ló máa pa ẹ́ kó o ní rólóògùn tó máa fún ẹ lóògùn kí lọ bá nílẹ̀ Yorùbá ńlẹ̀ mẹ́talẹ̀ ìlú ẹ̀mí lọ́ba no we cannot do that you cannot oppress your future anymore. When you oppress your future, then you have a future that is oppressed and suppressed. Tá a bá stop pensing kí oppression of the black race go stop from the leaders. Raise people that are free. Don't raise people as slaves. O gbẹ́sẹ̀lé o ṣe kínní ìjọba ń ṣe báyìí o ń ṣe báyìí then you are raising slaves for the future. They will become slaves. That's why every àwọn ọmọ àwọn akọ̀gbà àyìn tó lọ ń ṣe fún mi nìyí o ibi tó lọ ń ṣe dé nìyí. They don't have the ó lójú àwọn tá ní capacity to move
forge ahead. We believe that I can reach this more than the skies. We need to build people to help them reach more than the skies. Má kí àwọn ọmọ mọ́lẹ̀ mọ́. Má sọ ìtàn tí ò ní fún wọn ní freedom. We thank God today people are able to voice out to kings. Yes, it's a freedom. Àwọn èèyàn bú mi lórí media. It's part of freedom. It's part of letting your children be free. When you're wrong, let them criticize you. If they don't know, try to correct them. Yeah. Ọba wọn máa ń bú ọba ní kí ló dé tí wọn ò ní bú ọba olórí ni náà. Ọba tí ò bá fẹ́ jẹ́ kán bú òun kó má jọba. When I do something and people doesn't go in tune with it, it doesn't matter because I am the king. I see where they don't see. The things that I do might be strange to them because it's new. Anything new is always strange to people. You let them come and see. You see that this is nice. This is another. They might share the same thing. The same thing. We can't get a different result. It means the same thing. Shall like in Nigeria? No. So why don't we find a different cause? See that we do something about it, or we stay and keep on complaining. Send you be. Christian, Muslim, Allahumma malika al-mulki. Ẹni pọ́lọ́ nìkan lọ́ba. Nígbà tí wọ́n parí ẹ̀ tí wọ́n kọ́ ní wátàrí sí kó máa tẹ̀ ṣá òbílẹ̀ ìsà ó lòun lọ́ba tó ń ṣọlá tó ń ṣèṣe. Tó bá wọnú ìṣẹ̀ṣe ọba lọ́nà jẹ́ olórí. Oní à ń pè lórí. Oní à fi sọ pé nígbà wọn bí Oòduà léèrè pé kí ni ká máa bọ ní orí làbá máa bọ bàbá fún òòṣà bẹ́ẹ̀. Ọ̀pọ̀ gbọ́dọ̀ bọ òòṣà lẹ́ẹ̀ láwọ̀ ẹ̀ fi bọ òòṣà bẹ́ẹ̀. Tí ò gbọ́dọ̀ sí láàfin òòṣà tẹ́ bá ń fẹ́ kó lọ sí museum tẹ́ bá fẹ́ káwọn èèyàn máa mọ̀ nípa the best place to keep your culture and your tradition if you don't want it to slip away from you is where museum, not your house, not the palace. Adé tí ọba tó lọ tọwọ́ èmi ò lè dé. Adé bàbá mi tipẹ́tipẹ́ mi ò lè dé. Sáìsì orí wa lè má jẹ́ bákan náà. Sádé jábọ́ látọ̀run. Èèyàn ló ṣe é. O ti get point mi right. You must make an impact to your generation so that when you pass, people can do what? Can refer to you. People can call you a father. Kabiyesitv aláṣẹ èkejì Orisha o.